Otasansan rédíò and TV. Àwọn tó bíi mẹ́rin márùn-ún tán wá tán náà fẹ́ interview mi wọ́n ní kí n máa ṣe bí a ti ń ṣe nínú eré yẹn kankan. Wọ́n ní ṣe wọ̀n pé wọ́n máa ní bàbá tó ń sunkún bàbá tó ń sunkún. Lédè ẹ̀dẹ̀ sọ pé ó ní kí n ṣe bí mo ṣe ń ṣe yẹn gangan kankan. Ó dẹ̀ interview mi ọ̀pọ̀lọpọ̀ ohun tó bá mi sọ́pọ̀ gan. Èyí tí wọ́n wá gbé jáde ni ẹnu ibi tó ti ṣe ẹ ṣàánú mi o ẹ fún mi lówó. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a mú wá ta ni kí a tó fi tóra wa létí. Òun náà ni fídíò kan tí mo rí lórí Facebook. Fídíò yẹn ó ṣe àfihàn gbajúgbajà òṣèré orí ìtàgé àgbà òṣèré bàbá Túnbọ̀sún Odunsi. Fídíò yẹn ó ṣàfihàn bàbá pé wọ́n ń tọrọ bárà, bàbá ń sunkún, wọ́n ń bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà pé kán ṣe àwọn láàánú, pé kán ṣe àwọn lóore. Fídíò yẹn jà rìnrìn. Fídíò yẹn wá tẹ gbajúgbajà pèdèpèdè kan agbóhùnsáfẹ́fẹ́ ní Abẹ́òkúta ní Ogun State, ìyẹn Kasnati Sugar. Fídíò yẹn ló wá prompt Kasnati láti ṣàwárí bàbá Olatunbosun Odunsi wípé ṣé lóòótọ́ ni ara bàbá ò yá, ṣé lóòótọ́ ni bàbá ń tọrọ bárà àti pé kí ló ṣe bàbá gan. Nígbà tí Kasnati Sugar tí ó wá ṣe alábàápàdé bàbá Odunsi, ó wá bi bàbá léèrè wípé kí ló ṣẹlẹ̀, kí ló ṣe yín, òun rí fídíò báyìí. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu wípé ọ̀tọ̀ ni nǹkan tí bàbá ń sọ, ọ̀tọ̀ ni nǹkan tí fídíò yẹn ṣe àfihàn bàbá. Bàbá jẹ́ ká mọ̀ wípé location ó ní ẹni tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn fáwọn pé location eré kan ni ló ti pàdé àwọn, tí ó sì sọ wípé òun fẹ́ ṣe interview fáwọn pé òun sì fẹ́ kí àwọn ó ṣe bí àwọn ṣe máa ń ṣe nínú eré, òun fẹ́ kí wọ́n act bí wọ́n ṣe máa ń act, òun fẹ́ kí wọ́n ṣe fún òun bí wọ́n ṣe máa ń act nínú eré, pé ìyẹn ló fa bí àwọn ṣe ṣe nínú fídíò yẹn. Ó dẹ̀ tí wàá dùn gbogbo àwọn ọmọ mi gbogbo ẹ̀ ó dẹ̀ tí wàá bẹ̀ sí pé tán ń gbé pé mi ò ṣàìsàn bí mi rèé ara mi dá mi ṣàìsàn ṣùgbọ́n ó ń gbìyànjú náà fẹ́ rí kán ràn mí lọ́wọ́ nǹkan kan kí wá jẹ́ pé kí n máa sunkún kán máa tí wọ́n tó lè ràn mí lọ́wọ́ ibi ẹkún yẹn nìkan ló wà lọ gbé jáde pé ẹ ṣàánú mi o àánú ni mò ń fẹ́. àwọn èèyàn bá ń wò pé ṣé bàbá Odunsi kẹ̀ bàbá tó ní sùtù tó pọ̀ bàbá tẹ́lẹ̀ sùn wọn lásán kókó ní. interview yẹn gùn pé oríṣiríṣi ìbéèrè ni ó béèrè lọ́wọ́ àwọn báwọn ṣe bẹ̀rẹ̀ eré, ìdojúkọ, ìpèníjà, àṣeyọrí, àwọn eré tí wọ́n ti ṣe àti àwọn ìrírí wọn míì nípa ìgbésí ayé wọn gan àti gẹ́gẹ́ bí òṣèré. Pé ìbéèrè tó béèrè pọ̀ pé ó wá jẹ́ ìyàlẹ́nu pé ẹnu wọn yẹn, ẹnu bí tí àwọn ti ṣe bí báwọn ṣe máa ń ṣe nínú eré yẹn pé ni ẹni yẹn ẹni tó ṣe interview fáwọn yẹn pé wàá fà jáde pé ń lọ wá ń fi sórí ẹ̀rọ ayélujára lórí afẹ́fẹ́ pé ó dùn àwọn pé àwọn kan tí ẹ tètè rí pé àwọn ọ̀kan bí ara sí i pé àwọn ọmọ àwọn àti àwọn tí wọ́n jáde lẹ́yìn àwọn tí wọ́n ti ti ọ̀dọ̀ àwọn dìde níbi eré àti àwọn ọmọ táwọn bínú gan pé náà wá ń pe àwọn pé bàbá ń jòlẹ̀ bẹ̀rẹ̀ rádaràdàn báyìí tó wá jẹ́ pé sẹ́yìn náà ti di àwọn tó ń tọrọ bárà tó ń béèrè owó lórí ẹ̀rọ ayélujára ni pé ó wá ń yà wọ́n lẹ́nu pé níbo lẹ ti rí kí ló ṣẹlẹ̀ pé wọ́n á sẹ́ǹdì clip yẹn sí àwọn pé ó wá jẹ́ ìyàlẹ́nu pé ṣé n tí
ẹni tó ṣe interview fáwọn ìṣe tí ó fẹ́ mú jáde lélẹ́lẹ́ yìí so pé ẹni Katsina tí tó wá ń bi abalẹ̀ rẹ̀ yìí pé ṣé ẹ̀yin ọ̀kàn tí ẹ sẹ́yìn ò ní ìdí àánú ni sí ẹ fẹ́ràn lọ́wọ́ ọmọ nàìjíríà gbà tó ń bá kàn tí a fẹ́ràn lọ́wọ́ ọmọ orílẹ̀ nàìjíríà kì í ṣe pé nǹkan ṣe àwọn pé nǹkan kò ṣe àwọn pé àárẹ̀ ò ṣe àwọn nǹkan ò má wọn kì í ṣe pé ara àwọn ọ̀yà pé àwọn dá pé àlàáfíà làwọn àkódà location eré míì pé ni àwọn tó ń lọ ìyẹn lásìkò tí Katsina tí tó bá wọn pàdé yẹn pé fún díẹ̀ pé nǹkan kò ṣe àwọn pé àwọn ń wà lálàáfíà pé àwọn ò sì tọrọ jẹ o pé so pé àwọn ò sunkún béèrè owó àbí bóyá pé tọrọ bára o pé ó yí pé kódà àwọn kò kàn tiẹ̀ pé kì í ṣe nǹkan tí ó bá wọn sọ pé kì í ṣe nǹkan tó lóun ó fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe fáwọn yẹn kì í ṣe nǹkan tí ó lóun ó fi ṣe nìyẹn so àwa wò pé kò yẹ kí àwa náà dákẹ́ lórí rẹ̀ ó yẹ káwa náà wá sórí afẹ́fẹ́ láti wá sọ eléyìí torí àwọn èèyàn náà ti ń bi àwa náà léèrè pé ṣé lóòótọ́ ni ara bàbá ọ̀yá ṣé lóòótọ́ ni oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń bi wá àwọn ẹni tó text message ààrẹ ẹni tó pè wá lórí aago pé ṣé lóòótọ́ ni ara bàbá Túnbọ̀sún Ọdúnsì ṣé lóòótọ́ ni ara wọn ọ̀yá kí ló ṣe bàbá sáré sí wọn ni níbo ni wọ́n wà oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń pè wá ni wọ́n ń bi wá léèrè ìdí nìyẹn tó jẹ́ káwa náà wá so ńgbà tí ara àwọn tí wọ́n ń pè wá tí wọ́n ń bi wá wọ́n á ń béèrè pé kí ló dé àwọn á ń béèrè lọ́wọ́ pé kí lẹ rí wọn láwọn rí fídíò bàbá kan yẹn fídíò bàbá níbi tí wọ́n ti ń tọrọ bárà tí wọ́n ti ń béèrè owó tí wọ́n ti ń sunkún tọrọ owó lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà àwọn aráàlú lórí Facebook so ìyẹn lọ́dọ̀ wá jáwọn náà wá ṣèwádìí pé kí ló ṣe bàbá o kí ló ṣẹlẹ̀ torí pé kò yẹ ká dákẹ́ lórí rẹ̀ ìdí nìyẹn táwọn náà fi ṣèwádìí inú ìwádìí wa àti wá bá ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Katsina tí tó ṣe pẹ̀lú bàbá Ọdúnsì láìpẹ́ yìí ló yẹ káwa náà wá láti wá fún yín ní update gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń pè wá tí ẹ̀ dẹ̀ ń bi wá lérè pé kí ló ṣe bàbá sára bàbá ọ̀yá ni níbo ni bàbá wà aláyọ̀ láti sọ fún yín pé nǹkan ò ṣe bàbá o àlàáfíà ayọ̀ ìdùnnú òun ni bàbá Olatunbosun Odunsi àlàáfíà ara ni wọ́n wà o nǹkan ò ṣe bàbá o àárẹ̀ ò ṣe wọ́n o kélé kó máa jẹ́ bí ìbéèrè kó máa jẹ́ bí ìdáhùn tí ẹ̀ ń bi wá pé kí ló ṣe bàbá Odunsi so kíyàn máa jẹ́ bí ìdáhùn fún yín àwa rọ gbogbo àwa tá a jẹ́ bloggers tàbí tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí social media wípé ẹ jẹ́ ká ṣe sùúrù o ẹ jẹ́ ká ṣe sùúrù o ẹ jẹ́ ká máa fi ọmọlúàbí ṣe nǹkan tí a bá máa ṣe ẹ má jẹ́ ká torí pé ká lè ní followers ẹ má jẹ́ ká torí pé ká lè ní subscribers ẹ má jẹ́ ká torí pé ká lè ní káwọn èèyàn ó lè bá máa wo ìkànnì wa kán lè bá máa gbọ́ ìkànnì wa kán lè bá máa ka àwọn blogs wa ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká máa fi ọmọlúàbí ṣe ẹ má jẹ́ ká torí ìyẹn ẹ má jẹ́ ká máa gbé ìròyìn tí kò rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa ṣe àdápa irọ́ mọ́ àwọn gbajúmọ̀ òṣèré wa ẹ má jẹ́ ká máa sọ nǹkan tí a mọ̀ ẹ má jẹ́ ká máa sọ nǹkan tí a rí nípa àwọn gbajúmọ̀ òṣèré wa ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká wo damages tó máa ṣẹlẹ̀ sí ẹni tí a ṣe àdápa irọ́ mọ́ ẹ má jẹ́ ká wo àǹfààní táwa máa rí níbẹ̀ ẹ má jẹ́ ká wo subscriber tá a máa ní ẹ má jẹ́ ká wo followers tá a máa ní ẹ má jẹ́ ká wo like tá a máa ní ẹ má jẹ́ ká wo comment táwọn èèyàn máa comment ẹ má jẹ́ ká wo owó tí a máa rí níbẹ̀ ìyẹn àwa tá a bá ti monetize page wa ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká máa fọmọlúàbí ṣe ohun tí a bá fẹ́ máa ṣe ara àwọn nǹkan yìí òun náà ló fi nira fún ọ̀pọ̀lọpọ̀ bloggers tàbí pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ láti máa rí àǹfààní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn gbajúmọ̀ òṣèré wa gbogbo olórin torí irú nǹkan báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́nà àwọn bloggers tàbí nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ ìnájọ́ yìí pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n láwọn fẹ́ fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n bá ṣe fún gbajúmọ̀ òṣèré kan tàbí olórin kan ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n lọ fi máa ṣe tí wọ́n bá dé orí page wọn tàbí lórí channels wọn
so ìdí nìyẹn tó fi nira láti máa rí àwọn òṣèré yìí, àwọn gbajúmọ̀ òṣèré yìí, àwọn olórin yìí, láti máa rí wọn bá sọ̀rọ̀, láti máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn torí irú nǹkan báyìí náà ni. So ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ kí a fi ọmọlúàbí ṣohunkóhun tábà máa ṣe lórí péèjì wa, lórí channel wa. Ọba Èdùmàrè yóò dẹ̀ gbé wa ga, àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa o. Ìgbéga ńláńlá òun náà ni a máa rí láwọn bá pàdé láṣẹ Èdùmàrè. Eléyìí náà la mú wa o, la ní ká fi tọ́ yín létí gẹ́gẹ́ bí ẹ ṣe ń bi wá, bẹ́ẹ̀ ṣe ń bi wá léèrè. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ má wá gbàgbé láti tẹ̀lé wa lórí ìkànnì yìí, ẹ follow wa, ẹ tẹ̀lé wa, ẹ subscribe, ẹ tẹ notification bell, kẹ́dẹ̀ like ẹ, kẹ́ bá ní share rẹ̀ kí ó tún lè bá rìn dáadáa lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín.